ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فهو مهتدي ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وأصحابه الأتقياء ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. ọpẹ́ fún Ọlọ́run ọba, òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí, òun náà ni ọba olùfinimọ̀nà, òun náà ni ọba olùdáríjì ẹ̀ṣẹ̀. A wá ìṣọ́ níbi aburú iṣẹ́ ọwọ́ wa àti aburú ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa. Gbogbo ẹni tí Ọlọ́run bá ṣe ọmọ náà rẹ̀, kò sí ẹni tó lè ṣì lọ́nà. Gbogbo ẹni tí Ọlọ́run bá ṣì lọ́nà, kò sí ẹni tó lè fi ọ̀nà mọ́. Mo jẹ́rìí pé kò sí Ọlọ́run kan àfi Ọlọ́run bá kan ṣoṣo, àti pé Ànábì Muhammad ẹrú rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni sallallahu ta'ala alaihi wasallam. Àwọn sàhábà rẹ̀ àtàwọn òjíṣẹ́ àti àwọn aráalé rẹ̀, àwọn tí wọ́n ní ìpayà Ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbìndé alikiyama kọ́lọ́nkọ́lá kọ́sàlékún ìkẹ́ wọn kọ́sàlékún ìkẹ́ wọn. Allahu akbar Allahu akbar Allahu akbar kabiran walhamdulillahi kasiran wa subhanallahi bukratan wa asila. Amma ba'd. Ibadullah yarhamuna Allah, فهذا يوم العيد الفطر المباركة تختمه بالتحميد ونقبل فطرة الدائمة التي فطرنا عليه. قال تعالى: فأقم وجهك لدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك دين القيمة ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فارغون. الله أكبر بكرة وأصيلا. عباد الله أو يرسل الله فهذا يوم العيد الفطر المباركة ونني أجو إتنوا ويلا البركة تهتمه بالتمهيد أقباري أولا بلوغة ونقبل فطرة الدائمة التي فطرنا عليه. بسني أتبع سوري فطرة أواتله تاما جاء تاما جوسان تاما جاله. بسني آية النبي صلى الله عليه وسلم وصفوا كل أولاد يولد من فطرة الإسلام إلا لأن يكون أبويه غير مسلم. Gbogbo èèyàn pátá la bí sí fitra ti Islam, àyàfi àwọn tí wọ́n bá ṣẹlẹ̀ tó bá jí pé wọ́n bá ṣe mùsùlùmí lókù. Allah ta'ala wa aqim wajhaka lid-dini hanifan, ipe ẹ̀kúra dúró ẹjọ́kọ̀ ẹ̀sìn yín ní ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìgbàgbọ́ sí Ọlọ́run ọba. Fitratullahi allati fatara an-nasa 'alayha la budda la tabdila li khalqillah. Kò sí ìyàtọ̀ kan nínú ẹ̀dá tí Ọlọ́run bá dá. Zalika dinul qayyima, dájúdájú ẹ̀sìn yìí ẹ̀sìn tó dúró dání walakin aksara an-nasi la ya'lamun, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ̀ bẹ́ẹ̀. Munibina ilayhi, kásẹ̀rí padà sọ́dọ̀ Ọlọ́run wattaquhu, kásì páyà Ọlọ́run bá wa aqimus salata kápó kágbèrò dúró wala takunu minal mushrikin, ká má sì máa bẹ nínú àwọn tí wọ́n máa ṣe kò sí sí Ọlọ́run bá. Minal lazina faraqu dinahum, nínú àwọn tí wọ́n yapa ẹ̀sìn wọn. Wakanu shia, wọ́n wá síra wọn níjọ kullu hizbin bima ladayhim farihun. Àwọn tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá wà, ibi kọ̀ọ̀kan tí wọ́n bá wà, ó ń kálukú ń ṣe àlùfáàrí pẹ̀lú ogun tiẹ̀ pé títí òun ni èyí tó dáa jù. Ọlọ́run bá jí kó yé wa pé ká wà lójú kan ká ṣera wa lọ́kàn. Allahu akbar Allahu akbar Allahu akbar kabiran walhamdulillahi kasiran wa subhanallahi bukratan wa asila. Al-hadith عن عبد الله بن عمر رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر على ذكر وأنثى حر وعبد صائي من التمر أو صائي من الشعير وأن يؤدى قبل خروج الناس إلى صلاة. رواه البخاري ومسلم. وقال تعالى: ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوم عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا
وجزاؤهم بما صبروا جنة وحريرا. الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. bí àdìsí ṣe mú wá àdìsí náà sọ pé ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ó ṣe sọ̀dẹ̀kátìlì fítírì jákà yíyọ ó ṣe ní ọ̀ràn yẹn fún wa tí a bá gbàwẹ̀ Ramadana tán ó sì fi dáa jù kéèyàn yọ jákà síwájú kó tó wá kírun ìdí nítorí òun náà ara sàrà ṣíṣe ni. Aya Kùránì wọn sọ fún láyé kan pé wọ́n yóò ti mú náà tó á máa láwọ́ bí i mìsíkì ní wọ́n ti mú wá síra àwọn tí bá máa ń fún àwọn èèyàn lóúnjẹ nígbà tí oúnjẹ náà wu àwọn náà nínú àwọn aláìní àtàwọn ọmọ òrukàn àtàwọn tí wọ́n wà lórí ìrìn nínú máa gbé tí mo kọ́ lè wájú ìlà wọ́n ń fún àwọn èèyàn ní jíjẹ nítorí pé wọ́n fi wọ́n ojú rere Ọlọ́run ọba láwọn orí nínú kan jẹ̀dá àwọn ọ̀la ṣùkúrà wọn ò fi wá ẹ̀san kan lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn bẹ́ẹ̀ sì ni wọn ò fi wá ọpẹ́ iná náà hafi mi rọ̀bí náà yóò máa abúlé kan tàríra látara pé wọ́n bẹ̀rù Ọlọ́run ọba wọ́n bẹ̀rù ọjọ́ tí Ọlọ́run ọba ó fi àwọn tí wọn ò sí dáadáa ní ayé tí ó fi wọ́n sí náà wọ́n sì ń bẹ̀rù ìtasàsà ilé náà kí ló ń sì máa fán ọmọ bá fán lù wọ́n dípò pé wọ́n wọnú rẹ̀ àfọ ọhúnmọ́ náà ṣọ́rọ̀ zari kàlíọ̀n bẹ́ẹ̀ sì ni tí wọ́n ṣe ní sàrà wọ́n fi ń lé aburú ọjọ́ náà lọ́hùn wọ́n fi ń lé jìnnà síra wọn ni wọ́n lọ kọ́ fún mẹ́tìrì àti wọn sòrò rán Ọlọ́run ọba wa dájú kọ wọn pẹ̀lú àlàáfíà rẹ̀ pẹ̀lú dáadáa rẹ̀ tó wá dọjọ́ ìgbìmọ̀ ìkíyàmá pẹ̀lú àlùjánnà oníbẹ̀rẹ̀ wa jazaohum bima sabaru jannatan wa harira ẹ̀san àwọn tó bá ń ṣe dáadáa nínú ayé jannatan wa harira yóò máa jẹ́ àlùjánnà pẹ̀lú aṣọ harir. الله أكبر والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الحديث عن النبي صلى الله عليه وسلم أيضا أنا أبي أيوب الأنصاري رضي الله عنه حدثه عن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه 6 من الشوال كان كصيام الدهر. àwọn gbogbo ẹni tí Ọlọ́run bá fún láǹfààní tó bá lè gba àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal lẹ́yìn oṣù Ramadan tó bá lè gba Shawwal mẹ́fà yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ó gbààwẹ̀ ọdún ní àgbáyé tó. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ẹ̀yin olùgbàgbọ́ òdodo اتقوا الله وقولوا قولا سديدا ẹ máa sọ̀rọ̀ rírí lẹ́nu ẹ má sì sọ ìbàjẹ́ ọ̀rọ̀ tí ó lè dà lórí tó lè mọ́ ọ̀rọ̀ tí ò da tó lè bọ́ wàhálà rẹ̀ nínú ẹ má sọ̀rọ̀ tó da ìsílẹ̀ lọ́kùn àmà lọ́kùn Ọlọ́run ọba ó tún iṣẹ́ ọwọ́ yìí ṣe fún yín bẹ́ẹ̀ kí fún lọ́kùn zulu gbọ́kùn yóò sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ọmọ yìí tí ń bá àwọn ẹ̀sùn náà gbogbo tó bá tẹ̀lé Ọlọ́run ọba àtúntíṣẹ́ rẹ̀ ọ̀tá fáza fọ́ọ̀rọ̀ nàzímà ìtàn ń jìkù èrò tó tóbi aláhùnmẹ́ mẹ́ta fún ìdígun afúrọ̀fọ́ àfọ̀ọ́nà. الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الحمد لله ولي الصالحين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. adúgbò fún Ọlọ́run bá tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ẹni rere tí ó sì máa ń ṣe ìgbẹ̀yìn rere fún àwọn olùsáyọ̀ pẹ̀lú kò sí ogun kò sí ọ̀tẹ̀ àfi ẹni tí ó bá yẹ alábòsí òun nìkan ní ẹni tá a máa ń jà lóko tá a sì máa ń bá sọ́tẹ̀. sallallahu alaihi wasallam Muhammadu alayhi wa sallam Nabi sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa bá àtúnwò àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàlábà rẹ̀ amaba ibadallah òkè ẹ̀yìn orísun Ọlọ́run ọba inna hadha al-yawm yawm al-eid al-fitr wa huwa eid mubarakah الذي طهر الله بها أبدان وخرج بها نفوسنا أبران وسعد من سماها إيمانا واحتسابا ووعد من تركها بغير عذر عقابا. الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. عباد الله إن هذا يوم العيد الفطر المباركة ní ọjọ́ ìtúnu àwẹ̀ alálùbáràkà alladhi tahhara Allahu biha abdan wa kharaja biha nufus al-adran. òní ni ìdí alálùbáràkà tí Ọlọ́run ọba tí ó ti fi àwẹ̀ tá a gbà nínú rẹ̀ tó ti fi má ara wa
ó sì ti fi àwẹ̀ náà ó ti fi mọ́ ọkàn wa kúrò nínú oríṣiríṣi àbí onírànran aburú wọ́n sọ ádámù sọ́nà ìmánan wa àti sábà yóò sì sórí ẹni tó bá gba àwẹ̀ náà pẹ̀lú ìgbàgbọ́ tó sì gbà ní bó ṣe yẹ àti bó ṣe tọ́ pé ẹ̀ńtọ̀ wọn yóò ṣe oríire. wọ́n wá ádámù tí wọ́n kára ìgbéru ó sì ní ìkọ́ ọ̀bà bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá ṣe àdéhùn fún àwọn tí wọ́n bá gbé àwẹ̀ náà jù sílẹ̀ láì sí ìdí pàtàkì kan ìkọ́ ọ̀bà bí àwọn náà ní ìdájúkọ kan tí àwọn náà dájúkọ lẹ́yìn àwẹ̀ náà àbí tó bá dojú gbogbo ìkíyàmù. Allahu akbar, Allahu akbar, Allahu akbar kabiran walhamdulillahi kasiran wa subhanallahi bukratan wa asila. Ayyuhal muslimuna ibadallah, لا ريب أن أقوى عامل الرفع منار الأمم وأفضل المعين على نهوضها ودينه منتهى المجد والشرف هو اجتماع القلوب واجتهاد الكلمة كما تمسكت به أمة إلا ظهر سلطانها وقويت شوكتها ودامت دولتها وبلغت في رق وربط العيش أقصى الغايات وما تفرقت الأمة واختلفت كلمتها وتنازعت في أمرها إلا أن محل سلطانها وضعفت قوتها وتبدل عزها ذلا قال عز وجل واعتصموا بالله بحبل الله جميعا ولا تفرقوا. الله أكبر، الله أكبر، الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. ọlọ́run ọba láàyè yìí wọ́n tó gbogbo àwa mùsùlùmí òdodo ká jẹ́rú ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n èyí tí máa ń mú ìdàgbàsókè bá ìlú tí ìlú máa fi ń di ìlú ńlá tí àwọn aráàlú náà máa fi ń di ẹni pàtàkì láwùjọ ó ní pé kí ọkàn wọn kí ó ṣọ̀kan náà kó jẹ́ pé ìròrí wọn ìfẹ́ inú wọn kó jẹ́ pé ìfẹ́ ìlú wọn ni ó máa wà ń bẹ̀ kó jẹ́ pé gbogbo ìgbàkígbà wọ́n máa ronú báwo ni ìlú ó ṣe dàgbàsókè báwo ni ìlọsíwájú ó ṣe bá lù ú tí àwọn èèyàn bá ti ń ronú irú ìrònú bẹ́ẹ̀ gbogbo èèyàn ńláńlá lù ú tí ọlọ́run ti gbé lọ́wọ́ sókè tí gbogbo ìgbà tí wọ́n bá ti ń ronú ìdàgbàsókè fún lù ú bẹ́ẹ̀ náà sì ni wọ́n máa dá oríṣiríṣi ilé iṣẹ́ àtàwọn nǹkan míì náà sílẹ̀ nínú ìlú tí wọ́n máa jẹ́ àǹfààní ìlú. bákan náà kí àwọn èèyàn kí wọ́n panupọ̀ kí wọ́n ẹnu wọn jọ kò lórí dáadáa fún ìlú tí ẹnu bá ti kò tí èròǹgbà ọkàn wọn bá ti kò sójú kan ní ti dáadáa ẹ máa ń gbé ìlú ga ẹ sì máa ń mú ọba ìlú orí irú ọba ìlú náà ẹ máa ń mú kí àwọn aráàlú nífẹ̀ẹ́ ọba náà ẹ sì máa ń jogún àgbéga àti ìfihàn dáadáa ọba ìlú yẹn. àwọn kò yẹ ṣe ọkàn tó hà gbogbo tí ìlú bá ti wá yapa tó jẹ́ pé ìmọ̀ ọ̀ṣọ̀kan ìrònú wa àmọ́ ronú ìdàgbàsókè ìlú tí ìyá láàrin ara wa táwọn kan lọ lọ́tún táwọn kan lọ lọ́sìn wọ́n ní ilá mahala sultanuha ìmọ̀ ń kó àbùkù bá ọba àlú náà ni wọ́n tó afọ́tukù wà tí ha bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ń mú agbára àlú kọ́ lẹ́ni wọ́n tó bá dólé ìzùhà zólà bẹ́ẹ̀ sì ni àgbéga ìlú náà lójú ayé yóò di iyẹpẹrẹ tó bá ti di pé ìlú bá yapa níbi dáadáa fún ìlú. Allahu akbar, Allahu akbar. Aya Kùránì wa sọ fún wa pé wà á tẹ̀síwò bí hablillahi jami'an ibi ká papọ̀ sójú sí okùn kan náà níwájú ọlọ́run ọba wala tafarraqu ká má sì pín ní yẹlẹyẹlẹ ká wà lójú kan ká sì tẹ̀lé àwọn aláṣẹ wa. Allahu akbar, Allahu akbar, Allahu akbar kabiran walhamdulillahi kasiran wa subhanallahi bukratan wa asila. Ibadallah, falaysa hunaka ta'atun mutlaqatun illa lillahi ta'ala wa rasulihi sallallahu ta'ala alayhi wa sallam. وأما طاعة أولي الأمر مسلم فإنها تابعة لطاعة الله ورسوله صلى الله عليه وسلم فإن أمر بمعصية فلا طاعة له وإن حصل نزعوا رد أمر الكتاب والسنة كما قال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال صلى الله عليه وسلم ما من قول مشوا إلى سلطان ليذلوه إلا أذلهم الله قبل يوم القيامة والعياذ بالله أخرجه بذار عن حذيفة. عباد الله مبيا وارث ولوبا فليس هناك طاعة مطلقة إلا لله kò sí ìtẹ̀lé kan tí èèyàn máa ń tẹ̀lé nìkan nínú ayé gẹ́gẹ́ bí olórí àfi kéèyàn tẹ̀lé tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ìtẹ̀lé aṣíwájú ọba àti gbogbo àwọn tó bá jẹ́ olóyè tí wọ́n bá jẹ́ àgbààgbà lú ìtẹ̀lé wọn onáà nìtẹ̀lé tọ́lọ́run onáà nìtẹ̀lé òjíṣẹ́ wa ńlá Muhammad sallallahu alaihi wasallam nítorí ọlọ́run náà lọ́pọ̀ aláṣẹ pé tẹ bá tẹ̀lé kún kẹ tẹ̀lé òjíṣẹ́ kẹ sì tẹ̀lé àwọn aláṣẹ
fẹ̀yìn amara bíi máa sí ẹtì tí a bá rí olórí kan tó bá jẹ́ mùsùlùmí ó gbé akátẹ̀lé ṣùgbọ́n tó bá ti tọ́ wa sọ́nà ní ìlànà tí ò gbà tó bá ti ń pa wá láṣẹ aburú wọn ni àgbọ̀dẹ̀ tẹ̀lé irú olórí bẹ́ẹ̀. bákan náà wọ́n yẹn hasọ́lá náà wọ́n ní tó bá ti di pé ń bá ti ń sì wá lọ́nà wọ́n ní rọ́dà amúrò ila kitabi wa sunna ká dá àlámọ̀rí wa padà sínú tíra kí ni tí Al-Qur'ani sọ kí sì ni kí sunna ní Muhammad sallallahu alaihi wa sallam kí ni tí ó gbà wá nímọ̀ràn láti ṣe kò sí sunna kan kò sí tí Al-Qur'ani gbà wá nímọ̀ràn ju pé ká tẹ̀lé tọ́lọ́run ká tẹ̀lé tòjíṣẹ́ ká sì tẹ̀lé tàwọn aláṣẹ nínú ìlú. àdìsí Ànábì sallallahu alaihi wa sallam ó ní ma min qawmin mashaw ila sultan liyazilluhu ó ní kò lè sí nínú àwùjọ kárí ẹnìkan àbáwọn kan kí wọ́n máa gbèrò kí wọ́n máa fẹsẹ̀ tilẹ̀ bá ọba àlújà àbí wọ́n fẹ́ yẹpẹrẹ ọba Ọlọ́run ní illa azillahumullahu qabla yawmil qiyamah ó ní àfi kí àwọn Ọlọ́run ọba ká yẹpẹrẹ irú ẹni bẹ́ẹ̀ kó tó di ọjọ́ ìgbìndì àlìkíyàmà ó túmọ̀ sí pé ó kọ̀ tó kú yọ yẹpẹrẹ Ọlọ́run kó là wá ń bẹ̀. وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. عباد الله إن الله يأمركم بالعدل والإحسان Ọlọ́run bá pa wá láṣẹ láti máa ṣe déédéé wal ihsan ká sì máa ṣe dáadáa wa ita'i zi qurba ká sì máa ṣe dáadáa sí àwọn alásùnmọ́ bàbá tó bíyàn ni ìyá ni aládùúgbò ni ẹni tẹ́jọ wà lẹ́nu iṣẹ́ ni ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa yanha 'anil fahsha'i wal munkar ká sì máa kọ̀ fáwọn èèyàn níbi àlùfàṣà àti tọ́kakọ̀ wàlbẹ́kì àti tẹ̀m̀bẹ̀lẹ̀kọ ya'izukum Ọlọ́run bá gbé yín ga la'allakum tazakkarun nítorí kí ìrántí wa kó lè bá a máa ga sí ní iwájú Ọlọ́run ọba. alhamdulillah àdúpẹ́ fún Ọlọ́run a ṣe tẹ́lifíṣọ́mà ní ọba Hausa kékeré muna gode ga Allah mai kowa mai komai. Dukkan godiya ta tabbata ga Allah mai kowa mai komai ubangijin talikai wanda ya sake sada mu zuwa ga wannan lokaci na sallar karama. Ubangiji Allah shi maimaita mana muna faɗawa ga mutane akan cewa azumi ya ƙare kuma mun koma daidai lokacin da muka saba yadda muka saba cin abinci da safe rana dare. To ubangiji Allah ka taimaka mana ka ƙara mana buɗi da fitili a cikin lafiya ka ba mu zaman lafiya kuma mun kira ga jama'a yadda muka koma a kan fitira irin wanda muke a kai a da mutane su ci gaba da ibada kamar yadda aka saba yi a cikin azumi. Ubangiji Allah kuma ya bamu karfin yin haka kuma muna kira ga jama'a mazauna gari da kuma 'yan gari da baki daya a daina jidali ga shugabanni a cikin jama'a. Duk wanda Allah ya zaɓa ya zama shugaba a cikin al'umma manzo Allah sallallahu alaihi wasallam ya ce abi Allah abi manzansa kuma abi magabata wannan shine tafarki na addinin musulunci. So ubangiji Allah ka bamu dama kuma mun yi magana akan zakatul fitri ana fitar da zakatul fitri kafin a yi sallar idi haka kuma idan mutum Allah ya bashi dama shita shawwal idan mutum ya azumin watan shawwal guda shida manzo Allah sallallahu alaihi wasallam ya ce kamar wanda ya azumi ne shekara guda cir. Ubangiji Allah ka bamu daman ibada da kuma so da Allah za a mana hakuri tattauna da zamu yi ɗan kalilan kenan. Ubangiji Allah ka ƙara mana muwafaqa. Ubangiji Allah ka bamu zaman lafiya da lafiya. Aboki babawa Ọbádáńjì Afọlábí Ọlọ́run Ọlọ́run jẹ́ kí a rí bàbá pẹ́ gbogbo èròǹgbà bàbá wa kábíyèsí fún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìdàgbàsókè ìlọsíwájú ọlọ́kọ̀ọ́bá mu wá sáfùṣe ọwọ́ bá dùn wọ́n lẹ́mìí ogun àtàkàfẹ́ ara mo wá fi títí wọn mo fi gbogbo kí gbogbo tí ń jẹ́ ṣọ́yìn kanṣu látòrí bàbá wa ààrẹ àgbò bàbá wa nípakí ọ̀tá bàbá wa alábàá bàbá wa oníkòsì tí wọ́n ń sojú gbogbo tí ń jẹ́ ṣọ́yìn kanṣu láwàwọ̀ àti ìyálọ́jà mo kí gbogbo wa oníyàkù bàbá wa oníyàkù àwọn náà bẹ̀rẹ̀ tó sí níbi mo fi gbogbo yín mo fi kí gbogbo tí ń jẹ́ wọ́n ní bàbá wa alábẹ́dẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ tó sí mo kí gbogbo tí ń jẹ́ ṣọ́yìn kanṣu bàbá wa alápò àwọn náà bẹ ní ààyè yìí bàbá wa alábẹ́dẹ̀ wọn ń bẹ láàyè yìí ìyá wa ìyálóde ìyá wa ìyálọ́jà gbogbo apáta mo fi kí gbogbo tí ń jẹ́ ṣọ́yìn kanṣu lápapọ̀ àwọn ìmáàmù kanṣu mo kí gbogbo alátorí bàbá àpapọ̀ yìí bàbá balógun bàbá mufasir bàbá wa ajánásí àgbà bàbá wa làdáni bàbá wa rọwà sí gbogbo apáta ni mo kí àkú ọdún ọlọ́run jásẹ̀ mi mo kí bàbá wa kalifatul muslimin
Ọlọ́run jẹ́ kí á rí bàbá pé gbogbo tí ń bá ń lọ ní Islam ilẹ̀ yìí àwọn náà ní kàlífà wa fún Islam. Ọlọ́run jẹ́ ká rí bàbá pé Ọlọ́run kó jẹ́ kí àsìkò wa kó sàn wá sí i. Bàbá wa Sheikh Muhammad Awwal Adésìgbà Ọlọ́run jẹ́ àrí bàbá pé bàbá wa Látúnṣe Ọlọ́run jẹ́ àrí bàbá pé Ọlọ́run jẹ́ aṣojú ayọ̀. Bàbá wa Mufti Diyar Ọlọ́run jẹ́ àrí bàbá pé Ọlọ́run jẹ́ aṣojú ayọ̀. Bàbá Mukadimul Waizi Ọlọ́run kó bá aṣọ wọn dé láyọ̀ àtàláfíà. Gbogbo tí wọ́n ń jẹ́ special committee lápapọ̀ látòrí bàbá wa ààrẹ mùsùlùmí Alhaji Abdulgani Ìyẹ̀dá Owódò ní bàbá wa Báṣọ̀run, bàbá wa Tójú, bàbá wa Prince Abdulaziz Ọlọ́run jẹ́ ká rí wọn pé gbogbo wa pé látòrí wọn tí lórí bàbá wa Senator Abdul Fattah Ọmọ́táyọ̀ Buhari Ọlọ́run jẹ́ àrí bàbá pé gbogbo gbàdúgbà tí wọ́n bá ti ń díje Ọlọ́run jẹ́ kí wọ́n máa yege. Alhaji Isiaq Waska kí àwọn náà nínú special committee Engineer Rabiu Bello àti gbogbo special committee lápapọ̀. Mo kí bàbá wa Imam Nurain alága Rabitatul A'imma wal Ulama, mo fi bàbá mo fi kí gbogbo tí ń jẹ́ Rabita lápapọ̀ gbogbo ìmáàmù society kọ̀ọ̀kan lábẹ́ chairmanship bàbá wa Nurain Zarumi. Mo kí bàbá wa Abdul-Lateef Alhaji Abdul-Lateef Ejide fún gbogbo tí ń jẹ́ Muslim community ní Ògbómọ̀ṣọ́ local government lápapọ̀ local government márààrún. Mo kí gbogbo tí ń jẹ́ Rawatib. Mo fi alága wa Alhaji wa Muhyiddin Salahuddin Ọ̀dọ̀fin, mo fi kí gbogbo Rawatib. Bákan náà mo kí Alhaji wa Ìjìníyà Àdìsá, mo fi wọ́n kí gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ Nàkómìnà lápapọ̀. Mo wá kí bàbá wa Asadul Islam Asaduddin, bàbá wa Alhaji Muhammad Taofik Lọ́ba Níkà Ìmọ̀lẹ̀ fún gbogbo tí ń jẹ́ Muslim Justice Forum ẹ̀ka obìnrin àti ẹ̀ka akẹ́kọ̀ọ́ gbogbo apátálá kí ọlọ́ọ̀jẹ́ aṣọ́dọ̀ ayọ̀. Bàbá wa ìmáàmù Sábú àti ọba Sábú gbogbo wa náà pátálá kí àwọn baálẹ̀ gbogbo apátálá kí látòrí bàbá wa baálẹ̀ Oníbàdàn, bàbá wa Ìbà Gbógodé Aláròjẹ àti gbogbo àwọn baálẹ̀ lápapọ̀ gbogbo apátá àti gbogbo wa ọlọ́ọ̀jẹ́ aṣọ́dọ̀ ayọ̀. Bàbá wa Alhaji Suleiman Ẹgbẹ̀jì bàbá dúró dá pẹ̀lú wa púpọ̀ látijọ́ ìlú òfìgbà kẹyẹ kọlọ́njẹ́ àríwá wa pé àwọn ẹni ń gbé wa rìn àwọn gbogbo lílọ bíbọ̀ wa àwọn náà ní kọlọ́njẹ́ àríwá wa pé àlékún dáadáa àlékún gbígbàdúrà fọlọ́nkọ́ bá ṣe fún bàbá wa Alhaji Suleiman Ẹgbẹ̀jì. Àwọn ìyá wa ní section tàwọn olóbèdè mo kí ìyá wa Ummul Faida látara ìyá yìí ló wá kí gbogbo títí obìnrin tí wọ́n dúró ti ìsìláàmù nílùú yìí Ọlọ́run ní jẹ́ ṣubú àlékún gbígbàdúrà àlékún ìsìnjáwọ́ kan bá ṣe fún yín. Mo fi ìyá wa Ummul Faida mo fi kí gbogbo ẹgbẹ́ Tìjàníyà ẹgbẹ́ Kọ̀dìríyà Markazi àti Àdàbí àti gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí a lè dákọ̀ láàyè kọ́lọ́ọ̀dì gbogbo wa sọ̀rọ̀ ayọ̀ gbogbo àwọn olóṣèlú wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo apátálákì látòrí Senator Abdul Fattah Ọmọ́táyọ̀ Buhari tí lórí alájà wa Monikat, bàbá wa Chief Sunday Akindare kọ́lọ́ọ̀dì kí ariwo pẹ́ nítorí wọ́n ń ṣe takuntakun fún ìlú wọ́n sì ń ṣe fún Islam ní ìpàdé wa gbogbo àwọn tí wọ́n ń ṣe fún Islam nínú àwọn olóṣèlú nílùú àti wọ́n tí wọ́n ń ṣe fún ìlú tí wọ́n gbàgbé orí ìwọ̀n wọn tí wọ́n sì gbàgbé ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọdún salam Ọlámíjù wọn Akálà àti gbogbo àwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n dúró dáa tí wọ́n sì ṣe dáadáa nínú ìlú kọ́lọ́nkọ́ bá wa gbé wọn sókè gbogbo ìgbàkigbà tí wọ́n bá ti ń díje kọ́lọ́njì kan máa yege. Allahumma aminna fi awtanina wa walli alayna khiyarana wa ayyid bil haqqi awliya umurana wa haqiqil amn wa istiqrar fi biladina. Gbogbo tí ń jẹ́ mọ́gàjí ìdílé ọba kọ̀ọ̀kan gbogbo wọn lápapọ̀ kọ́lọ́nkọ́ sàlékún dáadáa wọn kọ́lọ́nkọ́ sàlékún ìgbàsẹ̀ yìí gbogbo tí ń jẹ́ pírísẹ́ǹsì nínú ilé yìí ìdílé ọba kọ̀ọ̀kan kọ́lọ́nkọ́ bá gbé wọn rú kọ́lọ́nkọ́ sàlékún dáadáa wọn kọ́ sàlékún ìsìjábà wọn nítorí wọ́n dúró ti bàbá wa Ṣọ̀ún tilẹ̀ t'Ògbómọ̀ṣọ́ kọ́lọ́nkọ́ bá dúró ti àwọn náà gbogbo ìdílé Láòyè pátá gbogbo apátá láti kú ọdún wọn Ọlọ́run jẹ́ kí á sẹ̀mí bàbá wa Alhaji Abdul Wahab Silika fún gbogbo tí ń jẹ́ àṣùmọ̀rá lápapọ̀ gbogbo ń gbàsá láti bàbá kí Ọlọ́run ṣàlékún dáadáa ní sàlékún ìsìjábà. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. Ìpínlẹ̀ Ọ̀yọ́ state kí Ọlọ́run kó fi wá láyà balẹ̀ gómìnà wa Olúwaṣèyí Mákindé kí Ọlọ́run kó fún wọn ní àṣeyọrí ayọ̀ lórí ìjọba tí wọ́n wà local government wa látòrí bàbá wa George Ogunlade ní Ògbómọ̀ṣọ́ local government tí kárí gbogbo àwọn local government tó kù oríire ní gbogbo àwọn local government tó kù gbogbo pátá Ọlọ́run fún wọn ní àṣeyọrí ayọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa ti Nàìjíríà bàbá wa Bọ́lá Ahmed Tinubu kọ́lọ́n kó fún wọn ní àṣeyọrí ayọ̀
ó fi wá láyà balẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ibi tí ó kù díẹ̀ káàtó nípa security lórílẹ̀-èdè kọ́lọ̀ kó dáàbò òdòdó wa kọ́lọ̀ kó dáàbò òdòdó wa gbogbo àwọn ọlọ́pàá civil defence àmọ̀tẹ́kùn operation boss àti gbogbo security personnel tí wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè kọ́lọ̀ kó fún wa láṣeyọrí kó sì fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ̀ mọ́ jẹ́ kí ọkọ̀ ọba kó sáwọn láwọ̀ kó sáwọn lẹ́sẹ̀ àlékún dáadáa àlékún ìsìjọba kọ́lọ̀ kó ṣe kó kálukú wa ìlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ kó bá àkókò àjọwá síwájú ó fún wa ní fẹ́yà balẹ̀ níbi wa sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallam Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab bismillah kullallahu ka gbogbo àwọn òkú ọba kọ́lọ̀ kó bá àforíjì wọn kó bá àforíjì اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات احياء منهم وامواتا وارحمهم وعلى كل شيء قدير وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹ̀dí ẹgbẹ́ tí tóbi fún olè kẹrẹ́. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. wọ́n ní bàbá ti lọlé àwa lọ àwa bọ̀ adé ojú tẹni tí ọ̀nà ẹ̀mẹ́jà kọrin yẹn. Allahu akbar Allahu akbar.